ọ̀rọ̀ Tinubu l'Amẹrika ìdààmú tuntun ni fáwọn Àtíkù pẹ̀lú Òbí o. Gbogbo àwọn tí wọ́n múra láti bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu fa fìràkù gidi lórí pé kó má lè dupò ààrẹ ní 2027. Pàápàá Alhaji Atiku Abubakar wọ́n ń dúró de ìwé kan tí wọ́n ti rò pé wọn yóò gbé jáde lánàá òde yìí ni. Àná òde ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2026. Ọ̀rọ̀ lórí ẹjọ́ oògùn olóró tí wọ́n dárúkọ Tinubu mọ́ ní orílẹ̀-èdè Amẹ́ríkà láàrin ọdún 1988 sí 1991 ni. Láti ìgbà tí Tinubu ti fẹ́ du ipò ààrẹ ní 2022 ni àwọn Àtíkù ti gbé ẹjọ́ náà dìde fún un. Torí ẹni tí wọ́n bá ti dá lẹ́bi bẹ́ẹ̀ rí kò ní àǹfààní láti lè du ipò ààrẹ níbì kankan. Àmọ́ wọn kò rí ọ̀rọ̀ náà yanjú nítorí nígbà tí kinní náà débì kan ó forí sọ àpáta. Ohun tó jẹ́ kó forí sọgi bẹ́ẹ̀ ni pé ìwé àlàyé kan wà tó yẹ kí wọ́n rí tí wọn kò rí. Ìyẹn ìwé tí àwọn ọlọ́pàá inú àgbáyé tí wọ́n ń pè ní FBI Federal Bureau of Investigation ti Amẹ́ríkà yìí tí wọ́n fi ṣèwádìí ọ̀rọ̀ náà láti ìbẹ̀rẹ̀ dópin. Àwọn FBI yìí nìkan ni wọ́n ní ìwé náà lọ́wọ́ torí àwọn ni wọ́n ṣe ìwádìí ọ̀hún. Nínú ìwé yìí ni wọ́n ti lè rí bí ìtọpinpin náà ti ṣe lọ sí lẹ́sẹẹsẹ, bí wọ́n ṣe dárúkọ Tinubu sínú ẹ̀, ohun tó sọ fún wọn àti bí wọ́n ṣe padà wá yanjú ọ̀rọ̀ ẹjọ́ náà sí. Bóyá ìgbà kan wà tí wọ́n mú Tinubu fúnra ẹ̀ pamọ́ ni tàbí ìgbà kankan wà tí wọn kò mú un pamọ́, bóyá wọ́n dá a lẹ́bi ní kọ̀rọ̀ ibì kan tàbí wọn kò dá a lẹ́bi rárá. Ohun tí wọ́n ṣe fáwọn tí wọ́n jọ dárúkọ wọn nínú ọ̀rọ̀ yìí, Abiodun Agbele, Muiz Adegboyega Akande pẹ̀lú Lee Andrew Edwards, àti ohun tó ṣẹlẹ̀ sí ẹgbẹ́ wọn tí wọ́n ló wà ní Chicago tí wọ́n pè ní ẹgbẹ́ oníṣòwò oògùn olóró. Inú ìwé àwọn FBI yìí ló wà torí kò sí kinní kan tó pamọ́ fún wọn nínú ọ̀rọ̀ náà rárá. Ohun tí àwọn Àtíkù ṣe ń wá ìwé náà rèé, wọ́n fẹ́ fi sọ pé Tinubu kò lè ṣe ààrẹ Nàìjíríà nígbà náà ni. Àmọ́ àwọn FBI kọ̀, wọn kò kó ìwé náà fáwọn Àtíkù ní 2023 tí wọ́n ń wá lójú méjèèjì, bó tiẹ̀ jẹ́ pé wọ́n múra sí i láti fi ṣàngó wa. Wọ́n ti wá fa ọ̀rọ̀ náà títí débi pé àná ní Ilé-Ẹjọ ní àwọn FBI náà gbọ́dọ̀ kó ìwé náà síta. Wọ́n gbọ́dọ̀ kó o wá sílé ẹjọ́. Bí wọ́n bá sì ti kó o wá bẹ́ẹ̀, kìnní náà yóò di ti gbogbo ayé nìyẹn. Ohun tí àwọn Àtíkù dúró dè pẹ̀lú ìdùnnú àti ìrètí gíga rèé. Ṣùgbọ́n lánàá yìí kan náà, àwọn FBI tún sọ wọ́n darọ. Wọ́n dá wọn jókòó àìlèrìn torí wọ́n ní kí Ilé-Ẹjọ fi ọ̀rọ̀ ìwé Tinubu yìí sílẹ̀ fáwọn. Àwọn sì ti ṣetán láti sọ gbogbo ohun tí adájọ́ bá fẹ́ ní kọ̀rọ̀, àmọ́ kì í ṣe ní gbangba. Ìbá ṣòro kí aráàlú tó mọ ohun tó ń lọ nídìí ọ̀rọ̀ náà. Iléeṣẹ́ ọkùnrin kan tí Àtíkù ti gbà pé òun ni kó tún orúkọ òun ṣe l'Amẹ́ríkà kó sì bà tàwọn alátakò òun jẹ́ níbẹ̀, ìyẹn Von Batten Montague ló gbé ọ̀rọ̀ náà jáde. Akíni ń jẹ́ akíni lòun fi ọ̀rọ̀ náà ṣe o. Ṣé akíni ń jẹ́ akíni, afinihàn ń jẹ́ afinihàn? Àbí èwo ni ti ará Ìjàyè lójúde Ògúnmọ́lá tí gbogbo ayé sì mọ̀ pé Ògúnmọ́lá ọ̀tá Ìjàyè ni? Ohun tí ọkùnrin Batten yìí fi ọ̀rọ̀ náà ṣe nìyẹn, nítorí òun ló gbé e sí gbangba pé àwọn ọlọ́pàá FBI l'Amẹ́ríkà kò tún fẹ́ kó ìwé Tinubu kalẹ̀ mọ́ o. Wọ́n ti sọ fádájọ́ pé àwọn kò lè ṣe bẹ́ẹ̀ o. Bí ọkùnrin náà ti fariwo ọ̀rọ̀ yìí bọnu kí gbogbo ayé lè mọ ohun tó ń lọ nìyẹn. Bẹ́ẹ̀ ní tòdodo, ìjẹta lọ́jọ́bọ̀ Alámísì 20 oṣù yìí ni àwọn FBI Amẹ́ríkà sáré lọ sílé ẹjọ́ agbègbè Columbia lórílẹ̀‐èdè náà tí wọ́n sì sọ pé àwọn ò lè gbé ìwé Tinubu tí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn sí gbangba fún gbogbo ayé rí. Àwọn FBI wá béèrè fún títẹ̀lé òfin ẹ̀tọ́ kan tí yóò fààyè gba àwọn láti kó gbogbo ìwé tí wọ́n ń béèrè yìí wá sí kọ̀rọ̀ fún adájọ́ kí adájọ́ wò ó kó sì fi ṣe ohun tó bá fẹ́ fi ṣe. Àwọn agbófinró yìí sọ pé kò sí ìdí tí àwọn fi fẹ́ kí ọ̀rọ̀ náà jẹ́ ọ̀rọ̀ àṣírí bẹ́ẹ̀ láàrin àwọn àti adájọ́, bí kò ṣe pé tí àwọn bá kó ìwé náà jáde fún gbogbo ayé, ìpalára tó lè ṣe yóò pọ̀ gan-an. Àkọ́kọ́ ni pé ọ̀pọ̀ ọ̀nà tí àwọn fi ń ṣe sí àwọn ni yóò tú síta, èyí sì lè padà mú ìpalára gidi wá, kódà ó lè padà mú ẹ̀mí lọ. Bí àwọn bá tú irú àṣírí bẹ́ẹ̀ síta,
ọ̀pọ̀ ọ̀nà tí àwọn fi ń ṣe iṣẹ́ àwọn ni yóò hàn fáyé rí. Tó bá sì di ìgbà míì tí àwọn bá tún fẹ́ lo irú ọgbọ́n bẹ́ẹ̀ kò ní ṣe é lò mọ́ nìyẹn, nítorí ọmọ àparò yóò ti rídìí àgbẹ̀ tó sì dẹ pàkúté ẹ̀ tí kò fi yẹ̀pẹ̀ bò yóò sì ti kọ́ ẹranko lọ́gbọ́n. Wọ́n ní kì í ṣe pé nǹkan kan míì wà níbẹ̀ tí àwọn kò fi fẹ́ gbé àwọn ìwé náà jáde, pé àwọn lè gbé jáde mọ̀nàkàì, àmọ́ nítorí ìpalára tó lè mú wá ni. Bẹ́ẹ̀ ni yóò sì mú ìdíwọ́ gidi bá iṣẹ́ àwọn lọ́jọ́ iwájú, kò sì ní jẹ́ kí àwọn máa rí àwọn ọ̀daràn mú bí ìbá ṣe yẹ nígbà tí àwọn bá ti tú gbogbo àṣírí àwọn síta gbangba. Adájọ́ Belly Howell ti gbà bẹ́ẹ̀ fún wọn pé kí wọ́n wá sọ̀rọ̀ náà, kí wọ́n sì kó àwọn ìwé náà wá bá òun níkọ̀rọ̀ kó tó di ọjọ́ 28 oṣù yìí, August 28, 2026. Ṣé adájọ́ Howell yìí náà ló ti kọ́kọ́ pàṣẹ lọ́jọ́ 9 oṣù kẹrin ọdún 2025 tó kọjá pé àfi kí FBI kó ìwé Tinubu yìí jáde, pé kò sí ìdí kankan tí wọn kò gbọdọ̀ fi kó o síta. Ó ní òfin táwọn FBI fẹ́ tẹ̀lé nínú ẹjọ́ náà kò lè ṣiṣẹ́ àfi kí wọ́n jáde tán sí gbangba. Ṣé nígbà náà ohun tí àwọn FBI lò ní òfin kan tí wọ́n ń pè ní òfin gloma, èyí tó fààyè gbà wọ́n láti má sọ pé bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́. Èyí túmọ̀ sí pé nígbà tí wọ́n béèrè ìwé Tinubu lọ́wọ́ wọn, wọ́n ní òfin gloma làwọn ń lò. Wọn kò sọ pé ó wà lọ́wọ́ àwọn, wọn kò sì sọ pé kò sí lọ́wọ́ àwọn. Wọ́n fi oníbèèrè sí gbunduku. Àmọ́ ní ọjọ́ 9 oṣù kẹrin 2025 náà ni adájọ́ Howell ní òfin náà kò ṣiṣẹ́, kí wọ́n kọ̀wé jáde jàre. Adájọ́ wá padà fún wọn títí di ọjọ́ 16 oṣù yìí pé kí wọ́n kó ìwé náà jáde, ìyẹn lẹ́yìn tó ti bú wọn pé wọ́n ti fi òní dòní fọ̀lá dọ́là títí wọ́n sì ti fi ọ̀rọ̀ náà falẹ̀ gan-an tí wọ́n ń pòyì lójú kan náà bíi iṣẹ́ àbábà. Nígbà náà ni adájọ́ gbégi lé fún wọn pé tó bá di ọjọ́ náà tí wọn kò kówé ọ̀hún jáde, gbàdógbàdó yóò gbowó àgbàdo lọ́wọ́ wọn. Nígbà tó kù díẹ̀ kí ọjọ́ yìí pé àwọn FBI tún sáré lọ sílé ẹjọ́, wọ́n ní kí wọ́n fáwọn láàyè ọjọ́ 10 sí i. Adájọ́ Howell ní òun ò rí àyè rásímọ́ bọ́gẹ́, kò sí àyè yẹn mọ́ fún wọn. Òun ò ní ọjọ́ 10 tí òun fẹ́ fún wọn, ọjọ́ 4 péré lòun lè fún wọn. Ọjọ́ 4 tó fún wọn náà ló wá pé lánàá òde yìí, ìyẹn ní ọjọ́ 29 oṣù kẹjọ 2026. Ṣùgbọ́n kàkà kí àwọn FBI dúró de ọjọ́ náà, nígbà tí ọjọ́ náà tún kù ọ̀la, ìyẹn níjẹta, wọ́n gbèwé míì síwájú adájọ́ pé tí àwọn bá tiẹ̀ fẹ́ fún ní àwọn ìwé tó ń béèrè fún wọ̀nyí, kọ̀rọ̀ nìkan làwọn ti lè kó o sílẹ̀. Wọ́n sì ṣàlàyé ìdí tí àwọn kò fi lè kó o sí gbangba. Ìyẹn ládájọ́ sì ti gbà báyìí fún wọn o pé kí wọ́n kó o wá títí ọjọ́ Ẹtì Friday tó ń bọ̀ yìí. Níbi tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ni láti àsìkò tí wọ́n ti fẹ́ dìbò ọdún 2023 tí àwọn Àtíkù àti Peter Obi ti lọ hú ìwé ọ̀rọ̀ ẹjọ́ tí Tinubu ní Amẹrika lórí ọ̀rọ̀ oògùn olóró jáde. Nígbà tí ìdìbò ọdún náà ń gbóná bọ̀ ní àwọn Àtíkù fẹ̀yìntì rẹ́ náà mọ́kiri, tàbí bóyá òun ló gba ara ẹ̀ síṣẹ́ náà ni láti wádìí ọ̀rọ̀ oògùn olóró tí wọ́n fẹ̀sùn ẹ̀ kan Tinubu ní Chicago lọ́jọ́ tó ti pẹ́. Ọmọkiri ló jáde sórí tẹlifíṣàn Arise ní ọjọ́ 12 oṣù kọkànlá November 12, 2022 ló ní òun ti wádìí ọ̀rọ̀ náà dáadáa o. Tinubu bá wọn gbé oògùn olóró l'Amẹ́ríkà dáadáa, ó sì fi ìwé tó gbà ní kóòtù kan níbẹ̀ hàn gbogbo ayé pé ọ̀daràn pọ́nbélé lẹni tó fẹ́ du ipò ààrẹ Nàìjíríà. Lóòótọ́ o, Ọmọkiri ti padà jáde wá tó ní òun ń ṣarán nígbà náà ni o, tó sì ti gba iṣẹ́ lọ́wọ́ ìjọba Tinubu yìí kan náà, ambassadọ̀ sì ni bí a ti ń wí yìí o. Àmọ́ kó tó dìgbà náà, ọ̀rọ̀ tó sọ yìí ni àwọn Peter Obi àti Alhaji Atiku gbójúlé tí wọ́n fi gba ilé ẹjọ́ lọ, tí wọ́n sá ní àfi kí wọ́n yọ Tinubu kúrò nípò tó wà náà torí kò ní ìwà tó fi lè ṣe ààrẹ, torí wọ́n ti bá a ṣe ẹjọ́ oògùn olóró gbígbé ní Amẹ́ríkà rí. Ìgbìmọ̀ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tó gbọ́ ẹjọ́ ọ̀rọ̀ ìdìbò ààrẹ 2023 ló kọ́ dá àwọn méjèèjì lẹ́bi ní ọjọ́ 6 oṣù kẹsàn-án September 6, 2023, kó tó wá di pé ilé ẹjọ́ tó ga jù lọ sọ fún wọn lọ́jọ́ 26 oṣù kẹwàá October 26, 2023 pé gbogbo ẹjọ́ tí wọ́n ń rò yìí kò sí ìwé kankan tó fi hàn pé wọ́n dá Tinubu lẹ́bi l'Amẹ́ríkà nítorí ọ̀rọ̀ oògùn olóró. Níbẹ̀ ni ọ̀rọ̀ ẹjọ́ náà sì parí sí tí Tinubu sì ń ṣe ìjọba ẹ̀ lọ. Gbogbo èèyàn sì ti rò pé kinní náà ti parí síbẹ̀ pátápátá ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò tán, nítorí ọkùnrin oníròyìn ajìjàgbara kan tó ti bá àwọn Àtíkù àti Ọmọkiri jọ kẹ́gbẹ́ lórí ọ̀rọ̀ yìí, Aaron Greenspan, kò jáwọ́ ní tiẹ̀. Ó ń fẹ́ mọ ohun tó wà nínú ìwé ẹjọ́ yìí.
àti bí ọ̀rọ̀ náà ti jẹ́ gan-an. Ṣé oníròyìn àti oníwádìí lòun? Òun àti ọkùnrin kan David Hundeyin tí òun náà jẹ́ oníwádìí ni wọ́n ti jọ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ọ̀rọ̀ yìí láti inú oṣù kẹwàá ọdún 2022 nígbà tí àwọn Àtíkù ti bẹ̀rẹ̀ sí dẹ pápẹ́ fún Tinubu. Greenspan yìí ló wá ń ti ilé ẹjọ́ kan bọ́ sí ilé ẹjọ́ míì tó ń pẹ́ kí FBI gbé ìwé tí wọ́n fi ṣe ìwádìí Tinubu jáde síta gbangba gan. Láti ọjọ́ 12 oṣù kẹfà June 12, 2023 ni Greenspan ti bẹ̀rẹ̀ sí pe ẹjọ́ yìí tó ní òun ti ṣe wàhálà títí. Bẹ́ẹ̀ ni òfin Amẹrika kan wà tó fààyè gba òmìnira láti gba ọ̀rọ̀ yòówù tí wọ́n bá fẹ́ fi pamọ́ nígbà tó bá jẹ́ nǹkan téèyàn fẹ́ lò fún aráàlú ni. Freedom of information lòfin náà. Ó ní ó wà nínú òfin Amẹrika. Òun sì ti pòyìpòyì láti gba ìwé ẹjọ́ Tinubu yìí lọ́dọ̀ àwọn FBI. Àmọ́ wọn ò fóun. Ìyẹn ló ṣe pé àwọn FBI àti gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn lẹ́jọ́ ó ní àfi kí ilé ẹjọ́ pàṣẹ pé kí wọ́n kó ìwé náà síta fóun. Wọ́n fa ọ̀rọ̀ yìí títí o. Ó sì tó ìgbà kan táwọn Tinubu náà gbé lọ́ọ̀yà tiwọn dìde Olúwọlé Ọláwálé Afọlábí pé kí òun náà dúró lórí ọ̀rọ̀ náà pé wọn ò gbọ́dọ̀ gbé ìwé Tinubu kankan jáde. Àmọ́ ní ọjọ́ 8 oṣù kẹrin 2025 adájọ́ Belly Howell dájọ́ fáwọn FBI pé kí wọ́n gbé ìwé ẹjọ́ Tinubu síta. Síbẹ̀ àwọn FBI tún ní ẹjọ́ náà kò tẹ́ àwọn lọ́rùn, wọ́n sì pe ẹjọ́ míì. Ẹbí ni wọ́n sì tún jẹ bọ̀ níbẹ̀, èyí tó mú kí adájọ́ Howell bínú nínú oṣù kejì ọdún yìí tá a wà pé tí wọn kò bá kó ìwé náà kalẹ̀ wọn yóò rí nǹkan. Èyí ni wọ́n sì fà títí tí àwọn FBI ń sọ pé àwọn ń bọ̀ tí wọn kò sì tètè dé, tí wọ́n wá dájọ́ pé àwọn fúnra àwọn ń kó ìwé náà bọ̀ lọ́sẹ̀ tó kọjá yìí. Nígbà tó kù ọjọ́ kan kí ọjọ́ tí wọ́n dá pé wọ́n tún lọ bá adájọ́ pé kó fún àwọn ní ọjọ́ 10 tí adájọ́ Howell sì ní òun ò ní ọjọ́ 10, ọjọ́ 4 pé lòun ní, tó sì ti bẹ̀ pàṣẹ fún mínísítà ètò ìdájọ́ ìjọba Donald Trump pé kó sọ fún àwọn èèyàn tó wà nídìí ètò ìdájọ́ kí wọ́n kó ìwé Tinubu kalẹ̀ kíákíá o, nítorí wọ́n ń bá kan bọ̀ wọn yóò sì rí pípọ́ ojú òun. Gbogbo eléyìí ló wà nílẹ̀ tí àwọn FBI fi wá ṣàlàyé ìdí tí àwọn kò fi fẹ́ kó ìwé náà sílẹ̀, tí wọ́n sì béèrè lọ́wọ́ adájọ́ pé kó jẹ́ kí àwọn kó ìwé náà sílẹ̀ ní kọ̀rọ̀ fún un, kó má jẹ́ ohun tí yóò jẹ́ ti gbangba ojú táyé. Adájọ́ Howell ti wá gbà báyìí pé òun yóò yẹ ìwé Tinubu wò ní kọ̀rọ̀ o, bó bá ṣe pé nǹkan kan tó lè pa ẹnikẹ́ni lára wà níbẹ̀, tàbí tó bá ṣe pé kinní kan wà níbẹ̀ tó bá ẹjọ́ tí àwọn ń ṣe mu, òun yóò mọ̀ láti lè ṣe ìdájọ́ òun. Níbi tí ọ̀rọ̀ wà nìyẹn. Àmọ́ gbogbo bí ẹjọ́ náà ṣe ń lọ, èèyàn Àtíkù l'Amẹ́ríkà ló ń gbé e jáde lẹ́sẹẹsẹ, nítorí pé iṣẹ́ Àtíkù ni ọkùnrin náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Kò sí ohun méjì tó ń fẹ́ ju kí ìwé náà jáde sí ìgboro lọ, kí gbogbo ayé sì mọ ohun tí àwọn Tinubu ṣe tílé fi jó láàrin ọdún 1988 sí 1991. Àmọ́ ní báyìí tí ilé ẹjọ́ ti ní kọ̀rọ̀ ni kí wọ́n ti wo ìwé Tinubu, nǹkan yóò dẹnu kọlẹ̀ fáwọn Àtíkù nìyí, nítorí ohun tí àwọn fẹ́ ni kí wọ́n gbé ìwé náà sí gbangba kí àwọn lè fi ṣẹjọ́. Ìdí tí agbódegbà l'Amẹ́ríkà sì ṣe ń tẹ gbogbo ìwé ọ̀rọ̀ náà tó tẹ̀ ẹ́ jáde tó há fáwọn aṣòfin àti àwọn èèyàn pàtàkì nínú ìjọba Trump lọ́hùn-ún nìyẹn. Bẹ́ẹ̀ ló tún ń bá àwọn ọmọ ẹgbẹ́ alátakò níbẹ̀ sọ̀rọ̀ pé kí wọ́n má jẹ́ kí Trump gbè sẹ́yìn Tinubu, torí ohun tí kò fi jẹ́ kí wọ́n kó ìwé náà sí gbangba láti ọjọ́ yìí Trump mọ̀ nípa ẹ̀ dáadáa. Níbi tí ọ̀rọ̀ náà sì ti di ìdààmú fún àwọn Àtíkù àti Peter Obi rèé, torí àgbójúlé wọn ni pé tí ìwé náà bá fi lè jáde sí gbangba wọn yóò rí ibi tí wọ́n ti fẹ̀sùn kokéènì àti oògùn olóró gbígbé kan Tinubu. Bẹ́ẹ̀ pàtàkì ohun tí wọ́n fẹ́ dìmú tí wọ́n fi ń wá ìwé náà kiri ni pé bóyá Tinubu jẹ́wọ́ fáwọn òyìnbó pé lóòótọ́ làwọn ń ṣe bísínẹ́sì náà, tó sì ṣàlàyé gbogbo bí àwọn ti ń ṣe àti àwọn tí àwọn jọ ń ṣiṣẹ́ náà, èyí tó jẹ́ kí àwọn oníwádìí òyìnbó wọ̀nyí kó àwọn tó kù ẹ̀ tí wọ́n sì fi òun sílẹ̀, tó jẹ́ wọ́n kàn gba owó lọ́wọ́ ẹ̀ nìkan ni. Bí èyí bá rí bẹ́ẹ̀, ìtumọ̀ ẹ̀ ni pé Tinubu jáwọ́ ìwà ọ̀daràn fáwọn oníwádìí Amẹ́ríkà yìí nìyẹn. Àdéhùn kan sì wà láàrin wọn pé tí òun bá fi ti lè jẹ́wọ́ tó sì dárúkọ àwọn tó kù tí wọ́n jọ ń ṣe, àwọn yóò fi òun sílẹ̀ kó máa lọ kí àwọn kàn gba owó tó wà lọ́wọ́ ẹ̀ nìkan. Ohun tí àwọn Àtíkù ń lé kiri nínú ìwé náà nìyẹn, torí tí wọ́n bá fi lè rí eléyìí gbà tó sì jẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí, àṣepé lóòótọ́ ni àwọn ará Amẹ́ríkà dá Tinubu lẹ́bi fún ìwà ọ̀daràn rí nìyẹn.
àmọ́ adájọ́ Howell ti ní òun yóò yẹ ìwé náà wò ní kọ̀rọ̀ ni o. Ó ti gba àbá àwọn FBI wọlé, kò sì sí ohun tí Greenspan àti ẹnikẹ́ni tún lè ṣe sí i. Bí adájọ́ náà bá sì ti yẹ ìwé wò tí kò rí kinní kan tó fi yẹ kí wọ́n gbé e jáde sí gbangba fáyé rí, àjẹ́ pé kútakúra alágbẹ̀dẹ pin sílé arọ́ rèé. Kò sí ohun tí gbẹ́dọ́gbẹ́dọ́ kan yóò fi ìtì ọ̀gẹ̀dẹ̀ gbẹ́, atẹ́gùn ò sì ní rí igi gẹdú fi ṣe nǹkan kan. Kò sí ohun tí àwọn Àtíkù yóò tún lè ṣe fún Tinubu lọ́nà Amẹ́ríkà yìí mọ́ nìyẹn o. Ọ̀rọ̀ òṣèlú àti àwọn tí wọ́n ń ṣe ní Nàìjíríà wa yìí kéèyàn fi sẹ́nu kó dákẹ́ ni o. Ẹni tí yóò jẹ oyin inú àpáta kò ní wo ẹnu àáké. Máa kẹ́rù ní jagunjagun ń bá rogun, ọ̀hún nìkẹta ń bà. Bẹ́ẹ̀ ẹni tó lọ sójú ogun tí kò kú sọ̀hún nìkan ló lè ròyìn ogun ni. Ọláìwọlá Aládàá ló ń yẹ ọ̀rọ̀ àwọn Tinubu l'Amẹ́ríkà yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ yìí o.